Ti akéde wọ́n tag mi sórí fídíò àfáì bọ́ kí tó wá sọ̀rọ̀ ẹja jọ lọ pé kò tó sọ. Àwọn èèyàn kan tó wá jókòó lénìí ẹ jẹ́ kí n sọ bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ mo lọ ra àwọn herbs ní ọjà lénìí. Ọmọbìnrin kan wá ń bẹ nínú ọjà yẹn ó jẹ́ ọmọ mùsùlùmí. Mo wá gbọ́ tí wọ́n máa ń pe ọmọ yẹn ní Àjíkẹ́. Mo wá láìkí orúkọ yẹn. Tí mo bá ti wá dọ́jà mo máa ń pe ọmọ yẹn lájíkẹ́. Eléyìí bí mo ṣe wá ń pọ ọmọ yẹn lórúkọ yẹn ó wá ń rẹ́rìn mi tí ẹ ń bá ṣàwàdà pé bí mo ṣe ń pè ẹ́ lórúkọ yẹn o inú ẹ̀ sáà ń dùn ní ọ láìkí orúkọ yẹn àwọn tán bẹ́ẹ̀ wá ní kò láìkí ẹ o wọ́n ní orúkọ mùsùlùmí tó ń jẹ́ lọ láìkí káwọn èèyàn máa fi pè ń pò ti sọ pé káwọn èèyàn máa pè ní Àjíkẹ́ mọ́ kí ni yẹn ó jẹ́ ń tó dùn mí gan. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn nínú ọjà lénìí. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn pé láyé ẹ orúkọ tó ń jẹ́ yẹn orúkọ tó dáa jù ní Àjíkẹ́. Orúkọ wo lọ fẹ́ kẹ́ máa pè ẹ́ Rihanna àbí kí ni orúkọ tí tó ń jẹ́. Mo ní orúkọ tó ní kẹ́ máa fi pè ẹ́ yẹn tó jẹ́ orúkọ mùsùlùmí yẹn is an Arabic language. Are you an Arab? Are you an Arabian? Mo ń bi léèrè pé ṣé Arab ni ẹ́? Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lénìí pé àwọn tí wọ́n gba ẹ̀sìn wá fún wa ní Áfíríkà kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni o, kì í ṣe gbogbo wọn o. Àwọn tí wọ́n láwọn mú ẹ̀sìn wá tán mú Islam wá sí Áfíríkà wọ́n mú wá in a way of exploit of our traditions and culture. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa, they came purposely to exploit our tradition and culture. Christianity tó mú Christian wá, àwọn Christian tí wọ́n mú ìyìnrere wá sí ilẹ̀ Yorùbá sí Africa, they came purposely to exploit our traditions and culture, language. Ẹ̀yin tí akéde as akéde àtẹ́jẹ́ Alisha máa jẹ́ the most educated being o, but mo láyọ̀ láti sọ fún yín pé we are the most intellectual being tó wà láyé yìí torí pé nǹkan táwọn àfáà ìṣẹ̀ṣẹ̀ mọ̀ lénìí àwa ti mọ̀ tipẹ́tipẹ́. Ṣé wá rí fún àfáà tó wá sọ̀rọ̀ yìí ṣe bí nǹkan táwọn ń pè yín ṣàkíyèsí látọjọ́ ẹ̀ nìyẹn tẹ́yìn sọ wípé àwa lòdì sí Islam o, àwa ò fẹ́ jẹ́ kí Islam gbòòrò nígbà tí Islam tó ń ṣe àṣà àti ìṣe wa báṣubàṣu ta ní pé a ò fẹ́. Ṣé wá rí mo láyọ̀ inú mi dùn pé ẹ lè ronú báyìí tó bá sọ fún mi pé àfáà kan ló sọ̀rọ̀ tó ti gbà àsíá tó ń ṣì ń gbà àsíá Islam lọ́wọ́ ló sọ̀rọ̀ jáde màá báyọ̀ argue but thank God ẹ̀yin fáyín lẹ sọ. Ṣé mo wá fẹ́ fi nǹkan kan dá yín lójú wípé ṣé rí bẹ́ẹ̀ ṣe ronú fídíò yìí bẹ́ẹ̀ ṣe ronú nínú fídíò yìí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ronú in the next 3 months ó ṣeé ṣe kí ti yín tún ju ti akéde lọ torí ẹ̀yin ti wà nú ẹ̀sìn yẹn. Ṣé wá rí nǹkan kan nípa òótọ́ wọ́n tí wọ́n bá ti rí òótọ́ kan báyìí gbogbo ẹ̀kọ́ máa fẹ̀ sójú èèyàn ni wọ́n ti fi kíní pamiláyò mo ti fọ́kọ̀pọ̀ bó máa ń rí nìyẹn. Ṣé wá rí torí rísì tí mo fi wá bá wọn ti Acadians yọ ni wípé kò easy láti pọ́n àṣà àti ìṣe bàbá olúwa ẹ̀ lé, kò easy despite gbogbo nǹkan tí a ti rí nínú ẹ̀sìn Islam àti Christianity, kò easy àti gbàgbé àti rántí ilé torí nǹkan tẹ́sìn méjèèjì ń ṣe ni wípé ká gbàgbé ibi ta ti ń bọ̀, ká gbàgbé orísun wa. Thank God ẹ̀yin náà ti ń rìn sìn. Ẹ̀yin ọmọ ọkọ ẹ̀yin Acadians mo kí yín o, ọmọ àfáà kan náà ti understand nǹkan tá à ń sọ. Àwọn ò kórìíra ànábì o, àdẹ̀ kórìíra Islam, but bí Islam ṣe ń jẹ́ kí àwọn kan máa fọwọ́ sí ju ilé bàbá tiwa làwa kórìíra. Kò kẹ̀sí ẹni tí mo lè gbóná wojú ẹ̀ o bá jẹ́ pírẹsidẹ́ǹtì o bá jẹ́ ààrẹ o bá jẹ́ èmi máa sọ fún ẹ pé bàbá tèmi ni bàbá tèmi torí gbogbo nǹkan tí bàbá tèmi ti ṣe fún èmi tí àwọn bàbá ńlá àwọn tó gbẹ̀sìn yìí tó lè ṣe fún wọn òun ni bàbá tèmi ti ṣe.
o gbọ́dọ̀ jalè o, bàbá tèmi ló sọ fún mi tá dẹ̀ mọ̀ pé ó lè ò da lágbolé tiwa. But àwọn bàbá ńlá ẹlòmíì tó jẹ́ pé ó gbẹ̀sìn yìí wọ́n ti kùnà. Nítorí náà ni Jésù ṣe ń correct wọn, ó gbọ́dọ̀ jalè, torí tí Jésù ò bá wọnú ayé wọn ó ṣeéṣe kó máa gbébọn, tí ànábì ò bá wọnú ayé wọn ó ṣeéṣe kó máa jalè. But ká máa dúpẹ́ lọ́wọ́ Jésù àti ànábì fún ìgbésí ayé wọn, torí àwọn bàbá ńlá wọn ti kùnà lọ ṣe rólùgbàlànú Jésù àti ànábì. Àwọn bàbá ńlá tiwa lè bá gbọ́ pé atrocity kan wà bí kan Akéde ló ṣe o, despite pé báwa ò ṣe tẹ̀lé ànábì, bá ṣe tẹ̀lé Jésù, kẹ́lẹ́ bá mọ̀ wípé ọkùnrin tó ń sun rárá fún ọkùnrin ẹgbẹ́ akọ iṣẹ́ ló ń ṣe. Àwọn bàbá ńlá tàwa wọ́n kọ́ wa tàdé gbẹ́kọ̀ tó dẹ̀ tá lè fi wọ́n ṣeré rárá. Thank God message yẹn ẹ̀yin náà ti ń polongo ẹ ti ń sọ nípa gospel táwa ti ń sọ látọjọ́ tó ti pẹ́. Ó dàbí ó máa tó stage kan agọ́sẹ̀ máa lọ palu, ẹ̀yin lè máa continue láti bẹ̀, torí ọwọ́ tẹ gbé yìí ó máa lọ fáàgùn àfà. Mo fún yín 3 months, mo fún yín 3 months, ẹ máa tó rí òótọ́ tá à ń sọ. Ẹ̀yin tí Akéde ire o.